Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV wò Swobi. Ṣé bàbá ti support Yorùbá Nation ni táwọn akíwọn wọ́n máa support bàbá rọrùn àṣẹ ṣọ́ọ̀ṣì lórí tá à ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń ṣe àti pásítọ̀ ni àti àfa àwọn àlùfáà wa gan jíṣẹ́ fún wa a nílò àti káwọn bàbá Adébóyè kí n tẹ̀mí pẹ̀lú àwọn yòó bàbá Adébóyè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ẹ wo iye èrò tí ń bẹ ní ṣọ́ọ̀ṣì bàbá Adébóyè ṣé báyìí kọ́ wọn sọ̀rọ̀ fún wọn pé kí mo bọ́ lọ́jọ́ Yorùbá Nation a nílò àti kí wọn Ọlọ́run ọba tó bá ṣe tẹ́ fúnra rẹ̀ ní ọmọ béèrè lọ́wọ́ gbogbo ọ̀tá Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹni tí ń bí ní Yorùbá tó ní Yorùbá ò ní délẹ̀ lérí wọn Ọlọ́run bó ṣe ń pọmọ wọn ní kọ́ ọmọ pàyàwó kọ́ ọmọ pa gbogbo fámìlì wọn gbogbo anybody tó bá ní Yorùbá tí ó bá ti support Yorùbá Nation gbogbo àwọn tó lágbára lọ́wọ́ gbogbo àti pastor ní gbogbo wọn tó bá ní agbára lọ́wọ́ tó sì lérò source tí wọ́n support Yorùbá Nation wọn Ọlọ́run ó pè ọ́ wọn lọ́ba tó ní mí tó ní gbogbo nǹkan lọ́dọ̀ wọn lọ́dẹ̀ dá wa ọ̀dẹ̀ dá fún ìyàjẹ́ gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ lórí ilẹ̀ tí wọ́n rí tẹ̀rí bí àti ń jẹ wa tí wọ́n rí pé àwọn Fúlàní ń dí wa gbé wọ́n ń gba ransom wọ́n ń dà wá láàmú tí wọ́n support wa bó ṣe ń pọmọ ní kọ́ wọn pàyàwó wọn bẹ́ẹ̀ ni ó rí nígbà máa kí bàbá kan. a dúpẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire àníri jù báyìí lọ ní alẹ́ yìí. ní gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé wọ́n bú pásítọ̀ kan wọ́n bú wòlíì kan pẹ̀lẹ́ má gbàgbé pé owó mi wà lára àwọn owó tẹ́ donate tán fi kọ́ church ńlá tẹ́ fi ń ṣe yẹsà fún dádì yẹn má gbàgbé pé dádì ibi tó bá jókòó sí ibi tó bá jókòó sí lóúnjẹ tí wọ́n ń ba aláyéra dáradára ara àwọn ẹ̀yin aláìní gbàgbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gbà fún Ọlọ́run ọba wàláhì nǹkan tí ó tu Ọlọ́run lẹ́ẹ̀ máa sìn ẹlòmíì respect pastor ẹ̀ ju ọkọ ilé obìnrin mi respect pastor ẹ̀ ju ọkọ ilé ẹ̀ lọ obìnrin mi kò sí nǹkan tí ò lè ṣe pẹ̀lú pastor ẹ̀ ju ọkọ ilé ẹ̀ lọ àyìn tẹ́ bá ti gbé pastor lérí ẹ̀yin tẹ́ bá ti gbé àwọn prophet lérí bóyá àfáà ni àbí nǹkan ni tẹ́ bá ti gbà pé àwọn gangan ló lè ṣe ayé yín ti bàjẹ́ ẹ gbà bẹ́ẹ̀ mo sọ fún yín tẹ́ bá ti sọ pé lágbájá ló lè ṣe Ọlọ́run ò lè ṣe mọ́ pastor yẹn tó ń lò yín bí ẹrú yẹn tó gbọ́ pé wọ́n fẹ́ pa yín tí ò lè sọ̀rọ̀ má gbàgbé o pé òun ṣiṣẹ́ bí ẹrú ni ara owó tó dẹ̀ ń fi ṣiṣẹ́ tó ń sọ fún ẹ̀yẹn ló fi ń sanwó ìdá mẹ́wàá ní church ìdá mẹ́wàá ẹ̀yọ ẹnìkan kẹwàá yọ 1 million tó wá sí church pẹ̀lú branch tó ń donate ẹ wo iye tí pastor yín make pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá ń da ẹ̀mí sọ pé kò dáa ẹ listen sí mi pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá ń da yẹn pastor yín wá gbọ́ pé wọ́n pa yín ẹ̀ kú lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọ́n wá keep short wọn ò lè sọ̀rọ̀ wọ́n wá back lẹ́yìn olóṣèlú ìwọ́dẹ̀ ṣe ń believe kò ní pastor you are a fool ọbala idiot ni ẹ tó bá ṣe ń believe kò ní pastor kan ó láfa kan bí kan idiot ni ẹ Ọlọ́run ọba ẹ̀san ni àsìkò ẹ̀san ti tó gbogbo nǹkan tó pamọ́ pátápátá láṣìírí ẹ̀ máa tú lágbára Ọlọ́run ẹ̀yin tẹ́ pé ayé pastor did you know that all these pastors they are not a prophet they are just a 419 they are doing their what they are calling it not yahoo they are doing legit tí wọ́n nìyẹn now kí ni pastor bẹ́ẹ̀ bá jẹ́ ń dárúkọ pastor kan kí ni pastor ń wá lọ́dọ̀ àwọn olóṣèlú kí ni olóṣèlú ń wá lọ́dọ̀ àwọn pastor every time tó yẹ pé nǹkan tó bá ti ṣẹlẹ̀ ní ìlú wọn ò ní dá sí but to advert láti announce gbogbo ẹ̀yin foolish àwọn foolish tó ń bá mi sọ̀rọ̀ lórí WhatsApp pé ẹ̀gbọ́n ẹ̀kọ́ tí bàbá Sunday Igboho kọ yẹn ò dá o nǹkan tèmi náà kọ pé Ọlọ́run ẹ̀san ò dá no torí pé èmi ni mò ń ṣèdájọ́ àbí ṣé mi lọ́lọ́run ni èmi lọ́lọ́run tó ń dá sẹ̀ríà fún gbogbo ẹ̀yin aláìmọ̀kànmọ̀kàn tẹ́ ẹ̀ bá ṣọ́ra iná máa gbaṣọ Ọlọ́run ẹlòmíì torí pé ẹ̀gbàpọ̀ Ọlọ́run wà ìyá ẹ̀ ló ń jẹ yín lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé ara ìgbàpọ̀ Ọlọ́run wà yìí lẹ́fi gbọ́kànlé olóṣèlú but olóṣèlú politician now disappointed you are now crying ẹ wá ń ké ẹ tí mọ mẹ̀mẹ̀ tọ́lọ́ bá fẹ́ fi ìyà jẹ yín dáadáa kó bá yín lọ́ra àwọn politician orí ìyá yín máa pé ẹ tí mọ alpha Fúlàní ń rèpù yín ó ń rèpù ọmọ lójú bàbá ó ń rèpù ìyàwó lójú ọkọ ìwọ́dẹ̀ sí ń bìlì ipò ní pastor ẹ̀ ò lè sọ fún ẹ pé you must be careful kò lè announce fún yín àwọn pastor àwọn àfáà ikọ́ ló yẹ kó kọ́kọ́ wọ ṣòkòtò pé ó yá ẹ̀yin boys ẹ yẹ ká ṣe campaign jáde ìyà tó ń jẹ yín ṣé can't you think ó pé pastor ẹ̀ lẹ́yìn Ọlọ́run pastor ẹ̀ ò lè sọ fún ẹ pé Fúlàní ṣe ń pa wá kò dáa kó bájọba sọ̀rọ̀ gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin alágbára èké gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá wà among àwọn tó ń pa wá nílùú yìí ẹ máa ṣòfò tọmọtọmọ ni gbogbo ẹ̀yin tẹ́ bá wà nínú àwọn tó fi ń gba ẹ̀mí ọmọ Yorùbá tó ń gba ẹ̀mí ọmọ Ìgbò tó fi ń rán àwọn Nàìjíríà mi wá lọ sójú ogun tó ń pa wọ́n lọ́hùn tẹ́ wà pẹ̀lú àwọn politician Ọlọ́run máa pa yín tọmọtọmọ ni ẹ̀mí yín kò ní gun ẹ máa dànù ẹ máa ṣòfò tọmọtọmọ ni you are all wicked there is no pastor there is no afa forget Ọlọ́run ọba lọ́ba tó rán ìwé mímọ́ wá sílé ayé Ọlọ́run ọba àwọn kan tí wọ́n kọ́ àwọn kan wọ́n mọ̀ lọ́lọ́run bá ṣe sọ pé kẹ́kọ̀ọ́ wà ní ipò tó máa fi kọ́ àwa náà ìyẹn wàá sọ pé torí pé wọ́n kọ́ wa ní ìwé Ọlọ́run yẹn pé káwá sọ wọ́n da Ọlọ́run open your sense you are talking about your pastor ọjọ́ òní pastor ẹ ti pè é rí jíwá gan tí ọmọ pastor lò ṣóò ní yálà yá ẹ ń lò idiot fool iṣẹ́ tí now wọ́n ti àwọn pastor yẹn wọ́n ti make a good arrangement fáwọn ọmọ wọn ìwọ́dẹ̀ yìí ti ní gbàṣẹ̀gbàṣẹ̀ káàkiri àdúgbò you never open your sense àbí nínú owó tó bá sọ́fà tó bá lọ pa yẹn náà wà tó fi fún pastor àwọn pastor gidi wà
àwọn pastor irú ilé tó ń sọ fact pé Nigeria is a fake pastor yẹn pupa báyìí ni morúkọ wọn àwọn pastor wà but àwọn pastor gọgọgọgọ tẹ wá pariwo bá àwọn pastor bí pastor Adébóyè pastor Oyedepo àwọn pastor tẹ kà sí pastor then keep silent they say nothing Ọlọ́run bá wà nù dépò máa dá sẹ̀ríà fún wọn wàláhì Ọlọ́run ṣetán láti dá sẹ̀ríà fún wọn àwọn tó láyé ló ní agbára níbi tó ti mú agbára tó fi ń pàṣẹ God bless you fún yín tẹ́ fi lọ́ra mọ́tò wọ́n ṣetán láti dá sẹ̀ríà fún wọn nítorí pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ti ṣàn ẹ̀jẹ̀ àwọn èèyàn ti ṣàn ẹ̀mí ti sọnù you still believe in your pastor you are a fool. ìgbà tọ́lọ́run rán Jésù wá sílé ayé ó mú ìwé fún láti rán sí wa pé ìwé yìí ni ká máa kà ká máa fi ṣàtọ̀nà kò sọ kò Ọlọ́run kò gbé pastor fún Jésù pé gbà ó bá mi fún àwọn people yìí o no all this àwọn tẹ́ ń wo pastors àwọn tẹ́ ń wo gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run yìí tíṣà lásán ni wọ́n Bible tó wà lọ́wọ́ wọn Quran tó wà lọ́wọ́ wọn yẹn wọn ò mọ̀ ń pa ẹ̀ àwọn kọ́ ló kọ́ àwọn tó kọ́ gan àwọn àfáàyàn gan ò lè ṣàlàyé pé àwọn tó kọ́ lélẹ̀ ìyanu Ọlọ́run ni tẹ́nìkankan ò lè rí ẹyẹ kó yín máa pé tó bá fẹ́ gbọ́ truth please ìwọ tó bá wá sí WhatsApp mi don't come here to come and talk full o tí n bá máa kọ́ mú nọ́mbà ẹ̀ sílẹ̀ máa mú picture ẹ̀ sílẹ̀ wo má lọ wá o tó bá wá wà rí èṣù gidi èṣù tó ń yá yín lò tí ò jẹ́ kẹ́ tètè ṣí sẹ́ǹsì yín tó jẹ́ kí Fúlàní pa yín lẹ́yọ̀ kan tí gbogbo yín dẹ̀ sì jókòó sílé tẹ̀sí ń bìlú pé bí tíátà ni wọ́n ń jó ọjà mọ́ yín lára wọ́n ba ayé yín jẹ́ lójú ayé yín dẹ̀ sí rò pé tíátà ni I'm sorry mo sorry fẹ́ni tí ò bá ti mọ̀ yí pé kòkòrò ti ń jẹ̀gbà báyìí kòkòrò tó dẹ̀ ń jẹ̀gbà ìdí ìgbà ló wà kí ni olórí ń jó lórí yín fún náà olórí yẹn máa ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín bí tẹ́ ẹ ti mọ́ra olórí yẹn máa sọ̀gbà ayé Jésù ogun tí Jésù jà o tí Jésù ṣe ìkéde mímọ́ tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń ṣe ìkéde mímọ́ fún àwọn èèyàn o kí wá ní iṣẹ́ ìwọ tó pera ẹ̀ ní àfa aṣáájú tó pera ẹ̀ ní imam kí ní iṣẹ́ ìwọ tó wà nípa tó jẹ́ pásítọ̀ tó lè jáde síta láti ṣe ìkéde ìyìn rere fún àwọn ọmọ lẹ́yìn ẹ̀ tó dẹ̀ pa wọn lọ lẹ́yìn kọ̀ọ̀kan Christian ti wà nú àwọn tó ń pa náà àwọn pásítọ̀ yìí ṣe gbẹ́ ní tì lẹ́nu wọn wọ́n keep short open your sense Muslim wà nú àwọn tó ń pa náà now àwọn fáà kan náà wọ́n sọ̀rọ̀ torí mo side àwọn pásítọ̀ kan tó sọ̀rọ̀ ó yẹ kí n dárúkọ àwọn àfáà náà tó sọ̀rọ̀ àfáà Buhari ọmọ Musa wọ́n sọ̀rọ̀ sókè bàbá wa gangan bàbá wa olóríire bàbá wa tí ayé wọn kò ní bàjẹ́ bàbá wa kí lórúkọ bàbá yẹn gan bàbá wa Muyideen Bello bàbá wa original bàbá wa tó dúró ní nọ́ọ̀sì tó ń sòtọ́ ọ̀rọ̀ tó tún lè wálẹ̀ Yorùbá tó tún dúró jẹ́jẹ́ tiẹ̀ tó jẹ́ keep saying truth bàbá wa náà sọ̀rọ̀ sókè ẹ̀yin àfáà tẹ wá jẹ́ àfáà tẹ́ ń pera yín láfáà kí ló dé tẹ́ jáde kẹ́ sọ̀rọ̀ sókè àwọn ọmọlẹ́kẹ́ yín dẹ̀ ń ṣàgbákò lọ́nà travel ẹ̀dẹ̀ dákẹ́ keep silent kò ilé òun sọ̀rọ̀ religion o go and open your sense this is not matter of religion we are saying the truth you don't want to listen to the truth and you want to do Yorùbá nation pẹ̀lẹ́ tiẹ̀ Nàìjíríà bọ́n ṣe gbé scam Nàìjíríà wá fún yín nìyẹn tó fi ba ayé yín tó fi destroy life fún yín wèrè kan tiẹ̀ wà tó tiẹ̀ kọ́ mi lálẹ́ ìwèrè ó lẹ̀ ń wò nísàlẹ̀ mi yẹn mo ti block ẹ̀ dànù ó sọ fún mi pé nǹkan tí mo sọ lẹ́yìn orí ẹ̀ tí ò pé torí tiẹ̀ bá pé òmọ̀pọ̀ lọ́hùn ẹ̀sán òmọ̀pọ̀ lọ́hùn sọ wọ́n lẹ́sàn ni tó dákẹ́ tó pa yín lọ látọjọ́ tó gèètì ẹgbẹ́ ní tìlẹ́nu pásítọ̀ Adébóyè tó gèètì ẹgbẹ́ ní tìlẹ́nu pásítọ̀ Kristi kí ló ti ń jẹ́ 100 billion naira ní pásítọ̀ Winner Chapel fi kọ́ new church ẹ̀ ẹ̀dẹ̀ sọ́fà gbogbo yín pariwo ẹ̀dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀dẹ̀ sí bílíù pẹ̀lú pásítọ̀ ẹ̀yin yín pa mí ẹ jẹ́ mo yóò yà èmi ò mọ̀ pa ìmọ̀kàn ní kí n sọ fún yín ni ẹ lọ bìlífù nínú Ọlọ́run láì jẹ́ kẹ́lẹ̀ jáwọ́ nínú ẹni tí ò tó Ọlọ́run tẹ́ ń sìn wọ́n máa gbẹ́sẹ̀ lé yín lórí wọ́n máa pariwo Holy Ghost fire wọ́n máa pariwo ẹ̀jẹ̀ Jésù ti ń ṣàn báyìí o ìwọ tó bá fẹ́ kó ṣàn lórí ẹ̀ kó máa ṣàn lórí ẹ̀ kó ṣàn lórí èmi tèmi mi ò ní problem ẹ̀jẹ̀ Jésù tẹ́ ń pariwo yẹn ló ti ń ṣàn yìí o ẹ̀jẹ̀ Jésù tẹ́ ń pariwo torí ó sọ pé ó ní adá bí ẹlẹ́ran ara ni tó bá gbọ́ kí máa sọ fún ẹ ẹ̀jẹ̀ Jésù tí wọ́n pariwo yẹn ti ń ṣàn báyìí o kó máa ṣàn lórí ẹ tó bá nídìí ẹ ẹni yín pa mí ẹ tí mọ mẹ̀mẹ̀ ẹ jáwọ́ nínú kẹ́ máa tọ́ra yín stop deceiving yourself wọ́n ti mọ̀ ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé àwọn àfáà máa ń sòótọ́ ọ̀rọ̀ ni why tí wọn kì í fi ń sábà lọ sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n sọ pé okay election day o àfáà ìbáwá ṣe kàpẹ́ ọ̀dọ̀ àwọn pastors yìí náà máa ń padà lọ because they know they can never say the truth òun ló jẹ́ kí n tẹnu mọ́ pé pastors tó yẹ kí n focus lórí because ìgbà tí Buhari fẹ́ ṣe campaign agbọ́rọ̀ lẹ́nu pastor Adébóyè ìgbà tí Buhari fẹ́ ṣe campaign agbọ́rọ̀ lẹ́nu àwọn pastors kan how many àfáà ṣe gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ now mo ń jórúkọ Muslim ni mo like Christian mo like Muslim but aláṣẹ ìbáyé lèmi I'm a traditional man to the core I don't even believe in religion so kẹ́lẹ́ lè máa understand mi pé bóyá kì í ṣọ̀rọ̀ religion pé bóyá nǹkan tó yẹ kí n tẹnu mọ́rọ̀ àwọn pastor ni wípé àwọn politician yẹn ọ̀dọ̀ àwọn pastor gangan ni focus wọn mo dẹ̀ evidence tó pọ̀ ṣé ká máa mú evidence jáde ká bọ́ sórí social media ká bẹ̀rẹ̀ sí drop pictures then kí ló ń pa wọ́n pọ̀ kí ló wá fà á tí ìyá fi ń jara lù táwọn pastors táwọn people yóò fi lè sọ̀rọ̀ pé ẹ̀yin members tó ti ẹ̀ máa sọ fún yín tẹ́ ẹ̀ máa gbọ́ ìgbà tó yẹ pé lómi ò fẹ́ òótọ́ ọ̀rọ̀ tó máa sọ fún yín náà ẹ̀ ní wá church mọ́ àbí bí àyẹ̀ náà làwọn náà fi ń bẹ̀rù ẹ̀yẹ́ kájọ sọ truth ẹni bá quit kó lọ bọ́ sọ́wọ́ Fúlàní kó lọ kí aláyẹ̀ lọ kú dànù this is not the time to dey deceive ourselves a máa sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ni mẹ́ tó bá sọ pé now ní tèmi bí mo ṣe wà èmi ò ní pastor kan mi ò láfa kan oníṣègùn tó bá lu jìbìtì ayé ẹ̀ ló ń bàjẹ́ lọ ọ̀rọ̀ ẹ̀dọ̀ ọ̀rọ̀ lọ́hùn so èmi tèmi ẹnìkan ò lè wá sọ́dọ̀ mi sì kí n má sòótọ́ ọ̀rọ̀ fún ẹ o nǹkan tó bá máa gbà ló máa gbà o tó àwọn aláwọ̀ èké kan náà wà tó máa gbọ́ pẹ̀lẹ́ jọlẹ̀ tó máa pé Buhari ni kẹ́ ìdìbò fún bí ìgbà COVID-19 ti àwọn aláwọ̀ wèrè kan lọ ń dà pẹ̀lẹ́ lórí Facebook àwọn 419 táwọn èèyàn náà dẹ̀ ń rọ́gbò wọn tó ń tẹ̀lé wọn ẹ̀yin ní kẹjọ máa tọ́ra yín wèrè rí wèrè ni wọ́n bá yín sọ̀rọ̀ sí kẹlẹ́ máa gbọ́
nǹkan tó yẹ kí n tẹnu mọ́rọ̀ pastors ni ọ̀dọ̀ wọn lọ́ focus because àwọn afákan wà tó sán lórí tó bá dọ́dọ̀ wọn they will tell you the truth they don't care but àmọ́ nǹkan tó fà á bóyá pastors bóyá ẹ̀ ń bẹ̀rù ni ẹ̀ ń bẹ̀rù jihad ẹ lọ kọ́ nǹkan tó ń pè ní jihad ogun kọ́yàn ja ogun èèyàn máa ń ja ogun ẹ̀sìn ni wàá di ọlọ́run mú ṣinṣin jẹ́ kó pa ẹ́ má wọ̀rì o wàá fẹ́ kú torí pé oní Range Rover oní dollars ní US ó ti ní gbogbo ẹ̀ you don't want to die that's why you don't want to say the truth àwọn èèyàn wá ń tẹ̀lé ẹ wọ́n believe this is the time to talk reality olóyè yẹ kí n focus lọ́rọ̀ àwọn pastors tó yẹ kí mo fi ń dárúkọ àwọn pastors eléyìí tó bá ti wà tí o bá ti jáwọ́ nínú ìwà rìkíṣí tó dẹ̀ ń pa àwọn ọmọ Yorùbá lójoojúmọ́ tó dẹ̀ dákẹ́ tí o sọ fún àwọn ọmọ ìjọ ẹ̀ látẹ̀ni lọ àwọn ọmọ yẹn máa ṣòfò ni látẹ̀ni lọ gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run tẹ́ bá ti tẹ́ gbọ́ pé ìyà ń jẹ Yorùbá tẹ́ wá ń ṣe rìkíṣí tẹ́ ṣe bí ẹni tí ò mọ̀ nǹkan tẹ́ dákẹ́ látẹ̀ni lọ generation yín máa waste ni gbogbo àwọn nǹkan tẹ́ pè ní investment yín máa error ló máa bọ́ sí nínú ayé yín lágbára Ọlọ́run ìyà ń jẹ Yorùbá ju ìyà ń jẹ àwọn Ìgbò àwọn ọdẹ how many Hausa tó ń lọ church Fúlàní mélòó ló ń lọ church ẹ yẹ ká jọbẹ̀ sí sọ fúnra wa sí torí àwọn kan ti ya wèrè wọn ní sense ẹ bá mi sọ how many Hausa tó ń lọ church how many Fúlàní tó ń wúra church tó bá pààyàn náà Allahu Akbar ni lọ́ fi pariwo tó fi ń waste ẹ̀mí àwọn èèyàn àwọn tó dẹ̀ jẹ́ Muslim wọn fẹ́rú ẹ̀ how many ọmọ Yorùbá tó gbé bọ̀dá níjẹ́ tó jẹ́ militant ẹ̀yin pásítọ̀ ẹ̀dẹ̀ rí pé yes àwọn people yìí ní focus àwọn ìjọba ti destroy life wa ẹ̀ lè máa fi ṣe program fáwọn ọmọ ìjọ yín nǹkan ìjà tá ń jà nìyẹn ẹ sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba aláyé ẹ sọ̀rọ̀ sókè ẹ jẹ́ kí everybody bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ sókè about Yorùbá nation tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sókè kò síjà mọ́ that's what we want àwọn òpònú kan wá bí wọ́n lè bá mi sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ bí i bá mi blocking dànù wèrè wá títa ni ẹ lọ sórí page mi kẹ́ lọ sí status mi ìjọba ò fẹ́ kí newspaper gbé nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Oòduà nation nìyá ṣe ń continue láti ti jẹyìn lọ́jọ́ kí ẹ máa wá sí status wa kẹ́ máa gbọ́ programu kẹ́ ká máa mọ bó ṣe ń lọ stop deceiving yourself man. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.